yàtọ̀ sí aláàánú níní owó wọn ò ní kó ṣàánú ẹ níní owó wọn ò sọ wípé kí wọ́n ṣe ẹ́ lóore ó lè mọ̀yàn kó o má níyàn àdúrà mi ní pé lágbára Ọlọ́run á fún gbogbo wa láláàánú tó dáa aláàánú gidi àwọn onídùúró rere àbíwò fàláàánú èmi Àyìnkẹ́ fàláàánú ń tèmi ìwọ náà sọ tiẹ̀ pé kí Elédùmarè kó gbé aláàánú kú ẹ aláàánú tó máa dúró nígbà òjò nígbà ẹ̀rùn òun ni kí Ọlọ́run kó ṣe fún gbogbo wa láṣẹ Èdùmàrè kí yín o òkè ó yá mo kí yín o kí yín o òun ló wọlé dé ní wẹ́rẹ́dìwẹ̀rẹ̀ ní ti wẹ̀rẹ̀ tí kálí pẹ̀lú Àyìnkẹ́ Kújọrẹ̀ ọmọ bíbí ní wonderful Dayọ̀ Kújọrẹ̀ lórí amóhùnmáwòrán Orísun tẹ́ ẹ nífẹ̀ẹ́ sí ẹ wò tí n bá ti wà níwájú gbogbo ẹ̀yọ́ olólùfẹ́ mi báyìí inú mi máa ń dùn ara mi máa ń yá gágá ó máa ń ṣe mí bí kí n máa ṣe kí n máa pariwo kí n máa jó kí n máa yọ̀ torí wípé gbogbo ẹ̀yin tèmi mo mọ̀ pé ẹ ti rẹ́dì pé alẹ́ níṣẹ́ Àyìnkẹ́ máa wà online gbogbo olólùfẹ́ mi lé ẹ̀yin náà dẹ̀ ti mọ̀ bí mo ṣe máa ń ṣe fún yín ní ọjọ́ òní celebrity news a máa ń fún yín ní blogs update lọ́lọ́kọ̀ òjọ̀kọ̀ lẹ́ni ẹ̀ tún máa wá láǹfààní láti jẹ̀gbádùn man crush Monday ṣé ẹ fẹ́ mọ̀ man crush Monday wa ìdí tẹ́ ẹ ṣe máa jókòó ẹ fẹ̀yìntì ẹ relax káàjọ jẹmúlá ètò akíyìn òtòní gbogbo olólùfẹ́ mi lé ẹ jẹ́ ká lọ jó sí orin Yínká Ayéfẹ́lẹ́ Adékúnlé Gold ló feature Yínká Ayéfẹ́lẹ́ many people many ẹ jẹ́ ká lọ jẹ̀gbádùn orí ẹ̀ tá a bá máa padà dé ètò akíyìn o ó sì ń tẹ̀síwájú akíyìn o. Many people láti ọwọ́ Adékúnlé Gold featuring Yínká Ayéfẹ́lẹ́ featuring Yínká Ayéfẹ́lẹ́ òun ni ẹ̀ṣẹ̀ gbọ́tàn ẹ̀ ṣé mọ nǹkan tí mi máa ń dùn sí ní ẹnu ọjọ́ mẹ́ta yẹn ni wípé ṣé rí àwọn orin àtìgbà yẹn tó jẹ́ pé àwọn orin tó ti rìn tó jẹ́ pé ó trend gan táyé gbọ́ tọ́run mọ̀ ṣé wá rí àwọn olórin wa ti sìn tí wọ́n bá ti kò sí wọ́n máa múnú ẹ̀ ṣáá ni torí pé àwọn orin àtìgbà yẹn náà wọ́n ṣe é dùn ún gbọ́ wọ́n dẹ̀ ṣe é dùn ún jó sí kò dẹ̀ ń ṣorin tó jẹ́ pé àwọn ọmọdé wọn ò ní lè gbọ́ àbí ẹ mọ̀ àwọn àgbà náà wọn ò ní lè gbọ́ orin yẹn dùn adẹ̀dúpẹ́ wípé Adékúnlé náà ó recognize Yínká Ayéfẹ́lẹ́ wípé no bàbá gbọ́dọ̀ dé díẹ̀ bàbá must dé díẹ̀ bàbá gbọ́dọ̀ wà nínú orin yẹn dẹ̀ ti mọ̀ pé nígbà tó orin yẹn kánlẹ̀ tí Adékúnlé Gold gbá orin yìí mú many people ẹja ńlá no be small fish Orisun no be small fish ẹ̀yin náà sì mọ̀ pé ẹja ńlá ni wá lórí Orísun Àyìnkẹ́ kan fúnra rẹ̀ kò kẹrẹ ẹja gbogbo nǹkan tó bá ti orí Orísun jáde ẹja ńlá ni torí pé Orísun gangan òun lẹja ńlá ẹjẹ ń gbé bẹ́ẹ̀ mú fún ńlá ẹ̀ lọ́nà mẹ́ta gbogbo ẹ̀ tẹ́mílẹ̀ ètò akíyìn ó sì ń tẹ̀síwájú pẹ̀lú Àyìnkẹ́ Dayọ̀ Kújọrẹ̀ ẹ má gbàgbé bá ṣe sọ pé kẹ́ máa bá wa ṣe náà gbogbo àwọn tí ẹ bá fẹ́ kí ó kan dandan kó kíyàn o ó kan dandan kó kíyàn báwo ló tẹ ṣe máa wà ní ayé tó máa sọ pé o ò fẹ́ kíyàn àwọn tó ń ṣe é lóore ńkọ́ ọ̀gá ẹ̀ tó ń ṣe dáadáa sí ẹ̀ ń biṣẹ́ ńkọ́ àwọn tẹ́ ẹ jọ ń ṣiṣẹ́ ńkọ́ tó jẹ́ pé ẹ̀dẹ̀ dá síra yín kí gbogbo àwọn èèyàn tó bá fẹ́ kí tó mọ̀ pé wọ́n nílò kí mọ́mì kí dádì kí àwọn ọ̀rẹ́ tó ti rí ti pẹ́ bóyá ńgbà tẹ́tẹ̀ ṣe tán secondary school bóyá ó ti pẹ́ tẹ́tí ríra àwọn ẹlòmíì tó bá ti ṣe tán secondary school bẹ́ẹ̀ ó ti tán 20 years later lẹ́lòmíì ṣẹ̀ṣẹ̀ máa ojú ẹ̀rẹ̀ sórí lórí amóhùnmáwòrán Orísun lórí ètò akíyìn o lè kí anybody tó bá wẹ̀ tí wọ́n dẹ̀ máa rí bẹ́ẹ̀ ni ẹ̀yin náà ti mọ̀ pé Orísun TV ò kì í ṣe small fish now kò síbi tá a tàn dé kò síbi tí wọn ti ń wò wá ẹ kó gbogbo kíkí yín wá ọjọ́ bí ni o òkú àgbẹ̀ tó ti kú tó bá fẹ́ ká kí àwọn ẹbí òkú tó ti gbó tó ti kú ni àṣọ̀fọ̀ ń bí o kó o máa gbé bọ̀ àwọn tó ń ṣọjọ́ bí lọ́lọ́kan òjọ̀kan ẹ̀ ń sílé ni
ẹ jẹ́ ká bá yín kí gbogbo wọn. Ẹ dẹ̀ má gbàgbé tẹ́ ẹ bá ṣe ń fi gbogbo kíkí yín ránṣẹ́ orúkọ yín ẹ má gbàgbé kan tẹ́ ẹ bá forúkọ sí báwo lẹ ṣe fẹ́ kí n sọ pé lágbájá ló sọ pé kí n kí yín o tàmẹ̀dò ló sọ pé kí n kí yín o tẹ́ ẹ bá ti wá forúkọ yín sí tán ẹ tún má wàá gbàgbé láti fi ibi tẹ́ ẹ ti ń fi kíkí yẹn ránṣẹ́ sí wa bóyá láti Àbújá lẹ́yìn tí ń kí wa o ẹ jẹ́ ká mọ̀ bóyá láti Lọ́kọ́jà bóyá láti Côte d'Ivoire ni yes gbogbo àwọn olólùfẹ́ wa lórí Orísun wọn wà ní Côte d'Ivoire àìmọye messages wọn tí mo tiẹ̀ máa ń rí bóyá láti Côte d'Ivoire ni ìwọ náà fi títí ẹ sí kalẹ̀ mọ̀ bóyá láti Òṣogbo ni ẹ̀yin tó Òṣogbo àìhèlì o ẹ fi gbogbo ẹ̀ sí má tún wá gbàgbé láti forúkọ ẹ̀ sí o torí tó bá forúkọ sí mi ò ní mọ̀ then orin tó bá wá fẹ́ kí n fi ṣọ́ọ̀kì gbogbo kíkí yẹn fi sí iṣẹ́ tí mo gbà nìyẹn mo wà ń bíbá ẹ̀ láti máa tẹ̀ sójú ẹ̀ fún gbogbo etí ní máa dùn táyẹ̀ máa pẹ́ máa sọ pé orúkọ mi làyín kẹ́ ń dárúkọ ẹ̀ ó yá jẹ́wọ́ fún mi ṣé o fẹ́ kí n dárúkọ ẹ̀ lórí amóhùnmáwòrán Orísun ìdí tẹ́ ṣe máa tara ṣàṣà lọ sí gbogbo orí ẹ̀rọ ayélujára wa nìyẹn lórí Twitter tá à ń pè ní X nsìn @Orisun TV a wà lórí TikTok @Orisun TV a wà lórí Instagram @Orisun TV Facebook ẹ lọ like page wa @Orisun TV tó bá dẹ̀ jẹ́ pé ìwọ wò pé okay WhatsApp ló fẹ́ lò àbí text message nọ́mbà tó ń lọ lójú amóhùnmáwòrán yẹn ṣáà tẹ̀ sí tó bá wá wò pé Àyìnkẹ́ Kújọrẹ́ ọmọ bíbí ni Wonderful Dayo Kújọrẹ́ á sọ̀rọ̀ fẹ́tẹ́fẹ́tẹ́ òun gangan ló fẹ́ tẹ gbogbo kinní sí lọ sí gbogbo orí social media platform pátápátá ó máa bá mi bẹ̀ lórí Snapchat Àyìnkẹ́ Kújọrẹ́ Twitter tá à ń pè ní X nsìn @Tosi Kújọrẹ́ lórí IG @Àyìnkẹ́ Dayo Kújọrẹ́ Facebook live page mi man live page mi @Àyìnkẹ́ Dayo Kújọrẹ́ ẹ jẹ́ kí gbogbo kíkì yín yẹn kó mọ rolling wọ́n ṣe mo ẹ jẹ́ kí gbogbo kíkì yín yẹn kó mọ rolling dollar okay gbogbo olólùfẹ́ mi nílé kí wá máa mú lọ rí oní ti Monday man crush wa ẹ ti mọ̀ pé ní gbogbo ọjọ́ Monday a máa ń celebrate àwọn ọkùnrin tó bá dúró re àkọ́kọ́ tí wọ́n rẹwà tí wọ́n mọ̀ nǹkan tó ń ṣe tí wọ́n múṣẹ́ wọn lókùnkúndùn tó jẹ́ wípé ẹ lè fọwọ́rọ́ wọ sẹ́yìn láwùjọ so ẹni a ní man crush Monday táwa ní man crush Monday wa Ibrahim Yekini tí gbogbo ayé mọ̀ sí Ìtẹ̀lẹ̀ ó yá Ìtẹ̀lẹ̀ ó yá Ìtẹ̀lẹ̀ tá a bá ń sọ̀rọ̀ Ìtẹ̀lẹ̀ tá a bá ń sọ̀rọ̀ Ibrahim Yekini ẹ ti mọ̀ wípé Ìtẹ̀lẹ̀ ti try Ìtẹ̀lẹ̀ ń gbìyànjú látàyé alálùmọ́lẹ̀ ni Ìtẹ̀lẹ̀ ti bẹ̀rẹ̀ tipẹ́ so ó tó kí èèyàn celebrate Ibrahim Yekini tí gbogbo ayé mọ̀ sí Ìtẹ̀lẹ̀ ẹ dẹ̀ mọ̀ pé Tẹ̀lẹ̀ ń ṣe dáadáa nínú iṣẹ́ tí Elédùà gbélé wọn lọ́wọ́ ẹ̀ ṣé acting ẹ fẹ́ sọ pé Tẹ̀lẹ̀ ò mọ̀ ṣe ni àbí producing tí Ìtẹ̀lẹ̀ bá kan ìtàn tó bá produce movie fẹ́ àbí wọ́n ń ṣeré gangan wọ́n wọ character kan lọ pé ó yá ìwà yìí mo fẹ́ gbé ẹ máa kan sára pé no kò dẹ̀ wá sí rò tí Tẹ̀lẹ̀ ò lè ṣe o bọ̀ tó bá jẹ́ wá pé ká wá ṣe ó yá tó wá lé bàbá ẹ ti mọ̀ pé Tẹ̀lẹ̀ náà wọ́n máa bẹ̀ tó bá dẹ̀ jẹ́ kẹ́ sọ hey darling ẹ ti mọ̀ pé Ìtẹ̀lẹ̀ ẹ lè fọ̀rọ̀ wọn sẹ́yìn jàtọ̀ sí gbogbo nǹkan tí mo ti sọ Ìtẹ̀lẹ̀ dùn rí wọn mọ̀ra mú lẹ́nu ọjọ́ mẹ́ta ìkẹdẹ̀rẹ́ Ìtẹ̀lẹ̀ bá tún sílé ilé tí gbogbo nǹkan tí àwọ̀ ẹ̀dá gbogbo àwọn oríire tí a máa ń tọrọ lọ́wọ́ Ọlọ́run káwọ̀ ẹ̀dá ní òun lọ́lọ́run ti ń ṣe fún Ìtẹ̀lẹ̀ àdẹ̀bá Ìtẹ̀lẹ̀ àbá wọn dúpẹ́ yàtọ̀ sí pé Tẹ̀lẹ̀ jọmọ ológo wọ́n ti ṣe nǹkan tẹ̀dá ń ṣe nílé ayé wọ́n ti níyàwó wọ́n ti bímọ wọ́n tún wá ń sílé ilé alákọ̀ọ́kọ́ nìyẹn o àwọn eléyìí ó kẹ́ńbẹ́ńbẹ́ on a highland things on a highland level ibẹ̀ ni Ibrahim Yekini ibẹ̀ ni wọ́n múlé sí gbogbo ayé gbogbo ẹbí ará ni wọ́n jáde ni wọ́n congratulate Ìtẹ̀lẹ̀ yàtọ̀ dé sí yẹn gbogbo eré náà ń lọ kọ́lé oṣó wà ń bẹ́ẹ̀ ẹwà àwọn eré tí Tẹ̀lẹ̀ ń sọ síta àwọn eré tó jẹ́ pé ẹ̀yin gan-an ẹ̀ ní fẹ́ jẹ́ kójú yín jẹ́ ń gbèsè ẹ máa fẹ́ lọ wò ṣá nítorí wípé Ibrahim Yekini òun ló ṣe àgbẹ̀ fún Ìtẹ̀lẹ̀ as a man crush Monday yẹ kà tẹ́wọ́ ó ga lólùfẹ́ mi rere tó bá tún ti dọ̀sẹ̀ tó ń bọ̀ ẹ tún jẹ́ ká ṣe kí ni ẹ tún jẹ́ ká relax ká jókòó ká fẹ̀yìntì ká tún wo ẹni tá a máa celebrate as a man crush Monday. tẹ́ ní o lónìí o lórí ètò Akíìyín o
Ibrahim Jekini tí gbogbo ayé mọ̀ sí Ìtẹ̀lẹ̀ àwọn ni agbéfúnlé ni ó yà gbé fún yín o àgbẹ̀ fún yín o tí wọn náà bá wá ní àwọn ìlúmọ̀ọ́ká tó mọ̀ pé wọ́n deserve irú nǹkan tí mo ṣe fún Ìtẹ̀lẹ̀ lẹ́nu má ṣaláì má lọ wó dágọ̀rọ̀rọ̀ sí gbogbo orí social media platform àbí mo ti sọ fún ẹ fi síbẹ̀ pé Àyìnkẹ́ o ẹni báyìí ni mo fẹ́ kó bá mi celebrate lẹ́ni o ẹ dẹ̀ má gbàgbé a máa ń ṣe ta ni a máa ń ṣe tàwọn woman crush wa náà o bá ṣe ń ṣe lọ́kùnrin là ń ṣe lóbìnrin gbogbo ẹnikẹ́ máa bá mi ṣe níwọ̀ntúnwọ̀nsì àti Balenciaga ó ti yẹ àṣetọkùnrin nìkan ká fobìnrin ni àwọn ìyá wa mo gbé fún yín o à ń ṣe tọkùnrin náà a dẹ̀ ń ṣe tóbi gbogbo olólùfẹ́ mi lé ẹ jẹ́ ká lọ fẹsẹ̀ rajó tá a bá máa padà dé ètò Àkíìyín ó sì ń tẹ̀síwájú ẹ má yí kúrò lórí Orísun kẹ́ lè mọ̀ nǹkan tọ́kọ́ sún kàn ẹ má yí kúrò lórí Orísun kẹ́ lè mọ̀ sún síwájú ẹ má sùn mò ń padà bọ̀. má lọ máa bá wọn wà níbi tí wọn ti mọyì ẹ kó o wá máa bínú pé lágbájá báyìí ló ṣe mí tàmẹ̀dò báyìí ló ṣe mí ìwọ náà ti ń rí náà ó ti mọ̀ wípé wọn ò rètè ẹ ó ti mọ̀ wípé wọn ò mọyì ẹ máa sún kúrò bẹ́ẹ̀ lọ sí ibi tó o mọ̀ pé wọ́n ti rètè ẹ ní gidi tó o mọ̀ wípé ibi báyìí tí wọ́n bá rí mi inú wọn máa ń dùn ayọ̀ wọn máa ń kún wọ́n máa ń mọyì ẹ kò dá kéèyàn máa wà níbi tí wọn ò ti mọyì èèyàn rárá kódà Ọlọ́run má ṣe wá lẹ́ni yẹ̀yẹ́ Ọlọ́run má ṣe wá ní ẹni àbùkù wò rárá ẹ ibi tó bá ti mọ̀ pé pẹ̀lú gbogbo nǹkan tó kárì pẹ̀lú gbogbo nǹkan tó gbé tọ́lọ́run jogún fún ẹ wọn wá tún mọyì ẹ níbi tó wà yẹn change seat tó bá jẹ́ tébù ló gbé síbẹ̀ tó bá jẹ́ tábìlì ni gbé tábìlì ẹ kúrò ńbẹ̀ tó bá jẹ́ lé òkè yóò lè sáré wọlé kó lọ tuntun kọ́ àmọ́ mọ̀ bá rẹ̀ òun ló ń jẹ́ bẹ́ẹ̀ sá fún wọn jìnnà rere sí wọn ibi tó bá ti rí pé tó bá ti rí ẹ báyìí Àyìnkẹ́ oh no we love you tọ́mọ ibẹ̀ ni kó o jókòó sí o má lọ máa bá wọn rọ́jú o má lọ máa bá wọn sọ you must be there by force by fire by force jọjọjọjọ ó lè fa nǹkan tí ò tiẹ̀ yẹ kó fà sí ẹ lára já pa kúrò níbẹ̀. Ètò Àkíìyín ó sì ń tẹ̀síwájú gbogbo ẹ̀yin olólùfẹ́ mi nílé Àkíìyín o lórí amóhùnmáwòrán Orísun ẹ ti mọ̀ bá ṣe máa ń ṣe fún yín celebrity news ó máa ń wà ńlẹ̀ blogs updates ó máa ń wà ńlẹ̀ man crush ń wà ńlẹ̀ woman crush náà wà ńlẹ̀ lọ́lọ́kọ̀ òjọ̀kọ̀ a máa dì tó máa kún fọ́fọ́fọ́fọ́fọ́ kí wá ni mo ní fún gbogbo ẹ̀yin olólùfẹ́ mi lénìí mo ní tips ẹ ti mọ̀ pé àwọn tips yẹn náà in fact mi kì í gbẹ̀yìn màá fẹ́ wá fún gbogbo ẹ̀yin olólùfẹ́ mi ní nǹkan tó dáa kódà òun ni mo máa ń kó wá fún yín so lénìí mo ní beauty tips kí wá ní beauty tips tí mo ní fún gbogbo ẹ̀yin olólùfẹ́ mi bí a ṣe lè kéré sí ọjọ́ orí wa how to look younger than your age ẹlòmíì ò tiẹ̀ mọ̀ báwo gan la ṣe lè máa kéré sí ọjọ́ orí wa lágbára Ọlọ́run gbogbo wa la máa dàgbà a máa dògbò but mọ̀ àwọn nǹkan kan máa ń wà tó jẹ́ wípé tá a bá ń ṣe a máa dàbí $1 billion ni wọ́n á wò pé kí ló ń ṣẹlẹ̀ bọ́bọ́ yìí ti 50 now but kò dẹ̀ look 50 sister yìí ó ti 60 but kò look wọ́n máa sọ fún ẹ pé 20 is the new age àwọn nǹkan wo la lè máa ṣe tá a máa fi kéré sí ọjọ́ orí wa. Kókó alákọ̀ọ́kọ́ ni wípé ẹ jẹ́ ká máa dáàbò bo ara wa lọ́wọ́ oòrùn. Sunlight èyí táwọn olóyìnbó máa ń pè ẹ jẹ́ ká máa dáàbò bo ara wa lọ́wọ́ oòrùn. Ṣẹ́rí oòrùn àárọ̀ ó dáa oòrùn àárọ̀ dáa pé òkè oòrùn ọwọ́ bóyá 9, 10, 11 ó dáa kódà o lè bọ́ sínú ẹ̀ kó o gba gbogbo vitamin inú oòrùn yẹn. Ṣó wá rí oòrùn ọjọ́ kan rí oòrùn ọjọ́ kan rí kò kí ń ṣe oòrùn tó yẹ kí àwa ẹ̀dá ọmọ ádámọ̀ ká máa gbà sára ẹ jẹ́ ká máa dáàbò bo ara wa lọ́wọ́ oòrùn yes protect yourself from sunlight. Àwọn oòrùn kan máa wà tó jẹ́ pé lọ́sàn-án gan tó bá yọ fà báyìí a lè díṣẹ́ olúwa dúró àmọ́ ọ̀gbọ̀gbọ̀ la máa fi ṣe ẹ jẹ́ ká máa sá fóòrùn ó máa wọnú oòrùn mi gbá mi báyìí tó bá máa padà dé báyìí orí fífọ́ ni
òrùn míì gan á máa fa malaria, òrùn míì á máa fa àìsàn lọ́lọ́kọ̀ òjọ̀kan. Ẹ máa jẹ́ ká máa dáàbò bo ara wa lọ́wọ́ òrùn. Ẹ máa gbé umbrella dání àbí kẹ́ ẹ máa wà ń bojì. A mọ̀ pé àwọn tó ti ní nǹkan tó fi ń fẹsẹ̀ rìn, bóyá tó fi ń ṣe ìfẹsẹ̀rìn, bóyá ti ní mọ́tò àbọ̀ ti ní bọ́ ìwọ tó ò ní jọ ibi tóòrùn bá ti wà máa ga. A dẹ̀ mọ̀ wípé gbogbo àwọn ìyá wa yìí náà yàtọ̀ sáwọn ìyá wa, àwọn bàbá wa, yàtọ̀ sáwọn bàbá wa, àwọn ẹlòmíì lọ́kùnrin lóbìnrin lọ́dọ̀ iṣẹ́ òòrùn ló máa ń ṣe, iṣẹ́ inú òòrùn òun ló máa ń ṣe. Ṣáfẹ́ sọ pé káwọn tó ń tajà kọ́ má tajà wọn mọ́ ni, àwọn ẹni ẹlẹ́ni wá ṣàjẹbọ. Ẹ̀yin màmá wa, ẹ̀yin bàbá wa, ẹ̀yin tẹ́ bá mọ̀ pé ìtàlẹ̀ máa ń wà tó jẹ́ wípé ẹ wà expose sí sunlight tá à ń sọ yìí, sí òòrùn tá à ń sọ yìí, ẹ máa dé fìlà. Àwọn fìlà kó wà láyé àtijọ́ yẹn, àwọn fìlà bí aláṣẹ ni wọ́n máa ń hún ni. Tẹ́ ẹ bá dé fìlà yẹn ẹ ti ń dáàbò bo ara yín lọ́wọ́ òòrùn yẹn. Bó dẹ̀ jẹ́ umbrella náà ni, àbí kété ọ̀rá bọ́ síbi ibojì ibi tí ò ti sórùn. A lè sọ pé kẹ́ má ṣiṣẹ́ bọ̀. Ṣe rí ọ̀rọ̀ ìlera yín ó jẹ èmi Àyìnkẹ́ lógún o. Ó jẹ wá lógún lórí Orísun. A fẹ́ kí nǹkan kan ṣe gbogbo yín rárá, lágbára náà nǹkan kò dẹ̀ ní ṣe yín. Ẹ jẹ́ ká máa dáàbò bo ara wa lọ́wọ́ oòrùn. Ẹ̀ ń tata ni o, ẹ̀ ń tajà ni, Ọlọ́run á kúkú fèrè sí gbogbo ẹ̀ lágbára náà. Àlùbáríkà àwọ̀, ẹ̀ ń tẹran ni o, ẹ̀ ń ta oríṣiríṣi, ẹ̀ ń ta wòsíwòsí ni. Ẹ máa protect orí yín, ẹ máa dáàbò bo orí yín lọ́wọ́ oòrùn. Ẹ lo umbrella, ẹ lo fìlà, ẹ máa bọ́ síbi tí kò sórùn. Tẹ́mi bá wà lẹ́ máa tajà o, ẹ̀mí ṣẹ́gun o. Tó bá ti di pé nǹkan ti lọ ń ṣe yín lágbára Ọlọ́run kò ní ṣe yín. Báwo lẹ ṣe fẹ́ ṣe, ibo lẹ fẹ́ gbé sí, ibo lẹ fẹ́ gbé gbà. Ẹ jẹ́ ká máa dáàbò bo ara wa ní ọwọ́ oòrùn. Àwọn nǹkan yẹn ni ò ní jẹ́ ká tètè máa gbójú ọjọ́ orí wa lọ. Ẹlòmíì ti gbójú ọjọ́ orí ẹ̀ lọ o. Wọ́n á máa wò wípé ìwọ tó jẹ́ pé wàṣẹ̀ máa sọ fún wọn pé I'm 30, I'm 20. Wọ́n máa wí ó ṣe wá jọ 40 báyìí, ó ṣe wá jọ 50 báyìí. Ọlọ́run kọ́ ló ń ṣàánú wa o. Ẹ máa dáàbò bo ara yín lọ́wọ́ oòrùn. Kí ni kókó ẹlẹ́ẹ̀kejì tí mo fẹ́ fún wa? Ṣé orí ìwọ tó o bá ti ń fa sìgá, ìwọ tó o bá ń fa kánná àbí kí ni wọ́n ṣe kólọ́ọ̀sì ni wọ́n mú, jọ nítorí Ọlọ́run máa dẹ́kun ẹ̀. Kódà fílẹ̀ ọ̀rọ̀ dẹ́kun ẹ̀ kọ̀ọ̀kan tí mo mọ̀ pé àwọn ẹlòmíì wọn ò lè ṣe láì má fa sìgá, wọn ò lè ṣe láì má fa gbó, wọn ò lè ṣe láì má fa oríṣiríṣi nǹkan tó ti ń fà. Ṣé ráwọn kinní yẹn ìgbólódì ni o, ìgbó òdìdì ẹ̀ẹ̀kan ló máa ṣẹlẹ̀ wà, ó máa ṣọ́ọ̀kì ẹni. Àwọn tó ń tà náà gan yàtọ̀ sí pé ó tiẹ̀ máa gbóyàn lójijì, wọ́n á ti máa sọ fún pé kinní yìí ó lè jẹ́ kéèyàn tètè kú. Àwọn tó ń tà wọ́n ti máa kọ́ sí lára, wọ́n á ní kinní yìí o, àfàjù, àfàṣeré, àfàmámójúkúrò, àfàmáṣe lójoojúmọ́, ó máa ń tètè jẹ́ kéèyàn kú. Oríṣiríṣi nǹkan tẹ̀ ló máa ń ṣẹlẹ̀ sí àwọn tó bá ń ṣerú kinní yẹn. Bóyá jẹ́jẹ́ bóyá 60 lọ́lọ́run kọ mú ẹ pé ó máa dà no Ọlọ́run ò ní kọ ẹ̀mí kúkúrú mọ́ gbogbo wa tí wọ́n bá tẹ̀ ti pé 70 upward àbí ó yá 80 90 100 ó lè jẹ́ pé iye tọ́lọ́run sọ pé ó máa lò nílé ayé nìyẹn. Mọ́gbà tó bá ti lọ fi sìgá bá yá rẹ̀ jẹ́ àwa di pé o sọ rẹ̀ ẹ̀dẹ̀ lẹ́mìí kíkúrú. Ọlọ́run ò dẹ̀ mọ̀ sí yẹn mọ́, ìwọ ló ṣe àfọwọ́fà fúnra rẹ̀. Gbogbo àwọn sìgá nǹkan kan yẹn ó máa ń jẹ́ kéèyàn gbólódì. Tí o ò bá fẹ́ gbójọjọ́ orí ẹ̀ lọ ká máa kéré sọ́jọ́ orí wa, ẹ dẹ́kun sìgá, ẹ dẹ́kun nǹkan fífà, ẹ dẹ́kun eruku láúláúlá bó ṣe máa ṣáná rè gbàgbàgbà, ẹ jẹ́ ká dẹ́kun ẹ̀. Síwájú sí bí a ṣe lè dàbí ẹni tó kéré sí ọjọ́ orí wa. Ṣé ti rí àwọn facial expression kan máa ń wà tó jẹ́ pé ó ti mọ́ wa lára. Àwọn ẹlòmíì ó lè jẹ́ kí tó ṣe máa ṣojú rẹ̀. Àwọn ẹlòmíì ó lè raise eyebrow yẹn, wọ́n lè gbé sókè. Náà nǹkan tí mo fẹ́ fàyọ ń bẹ̀ ni pé mi ì sọ pé kò dáa o, bọ̀wọ́ tó bá ti jẹ́ pé one particular facial expression ló máa ń ṣe, bóyá àwọn máa tẹ̀ ń ṣe báyìí ni, wá rí pé bó ṣe gbé ojú sókè yẹn, òkè orí ẹ ti fún pọ̀, ó ti sún, ó ti shrink sókè. Àbí wọ́n kọ́ tẹ̀dẹ̀ máa ń ṣe báyìí, wọ́n ò rẹ́rìn-ín tiẹ̀, wọ́n kọ́ máa ń ṣe báyìí ni. Sori tí o bá ti wà, tí ojú ẹ bá ti lọ mọ́ kinní yẹn, kò sí bó ṣe fẹ́ ṣe, gbogbo ojú yẹn máa fún pọ̀ ni. Tó èlò ṣe máa ń sọ fún wa pé ká máa rẹ́rìn-ín, kó dàmí wá ní ká máa rẹ́rìn-ín kiri títí o, láì ṣe pé bóyá kò sí mi Ọlọ́run ní ṣe wá ń wèrè. Àmọ́ ṣé mo ó ní bá a ṣe máa gbé ojú wa ní gbogbo ibikíbi tá a bá lọ, kódà nílé gan. Ẹ má jẹ́ ká máa rọ̀ mọ́ one particular facial expression, ká máa repeat
facial expression yẹn ó mọ̀ tó bá fojú pọ̀ lẹ́nìí tún fẹ́ lọ́la tó bá ṣu ẹnu pọ̀ lẹ́nìí tún ṣe báyìí lọ́la tó bá ṣe ń ṣùpọ̀ ẹ̀ ojú yẹn wò ó máa shrink ni o ojú yẹn máa wrinkle ó máa kí ló tẹ̀ fẹ́ ṣe é gan tó jẹ́ pé o kò tẹ̀ o ò ní wò pé òkè jẹ́ kí n relax face mi gbogbo nǹkan ló ní kíní o kò sí nǹkan téèyàn ṣe láyè tí ó gbà wọ́n máa ń sọ pé ìrẹ́jẹ ò sínú fọ́tò as you post na so ìgò sórí tó bá ṣe ra ẹ̀ òun ló ṣe máa bá rẹ̀ bó o ṣe rẹ̀ yamayama bó ṣe máa bá nìyẹn bó o ṣe dáadáa bó o ṣe máa bá nìyẹn ẹ má máa jẹ́ ká máa wà nú àwọn ẹ̀dá tó jẹ́ pé gbogbogbà máa fún ju wakọ̀ ni ẹ̀rín ò ní rín bó wàá bí ṣẹ́gun bọ́rẹ̀rìn sí ẹ ó máa lejú ni kòkòkòkòkò kí ló dé kí ló ṣẹlẹ̀ mo tó bá rẹ́rìn tó lọ́yàyà tó ń ṣe ojú ẹ bó ṣe yẹ kó ṣe kó dánmọ́rán tó máa dúró re wàá máa look younger ọmọ ìyá mi má ṣe kí ni má lọ fọ́ bí ẹ̀kọ́ ok máa fẹ̀yìn máa rẹ́rìn ọmọ máa lọ́yàyà má kọ́ máa wò pé kí lọmọ yìí ń lò ó tí ẹ jọ èyí ọmọ ojú orí ẹ rárá gbogbo olólùfẹ́ mi lé a sì máa tẹ̀síwájú àmọ́ lọ́wọ́ báyìí lórí ètò Àkíìyín o ẹ jẹ́ ká lọ jó sí orin Kiss Daniel ló jẹ́ bẹ́ẹ̀ Kiss Daniel To Be a Man à ń padà bọ̀ Àkíìyín o. Kiss Daniel To Be a Man òun ni ẹ ti gbọ́ yẹn to be a man àmọ́ pé to be a man is not easy àmọ́ to be a woman gan ò easy o because tá a bá wo gbogbo nǹkan tí obìnrin gan ń ṣe nǹkan tóbìnrin ń là kọjá to be so mo jealous bóyá èmi máa lọ ṣe orin to be a woman ó ti ń kọ̀ sí a gbé fún gbogbo àwọn ọkùnrin wa mi ìfojú tẹ́ńbẹ́lẹ́ yín mi ní sẹ́yìn o àmọ́ to be a woman náà ṣé ti gbogbo nǹkan oṣù táwọn ń ṣe ni obìnrin ló máa ṣe nǹkan oṣù obìnrin ló máa gbóyún obìnrin ló máa ṣe this obìnrin ló máa ṣe àwọn ọkùnrin kọ́kọ́ tọ̀bà nìkan náà ni tó bá ti tọ̀bà táwọn ọkùnrin bá ti tọ̀bà kọ́dẹ̀ òkè kọ́ zoo kẹ́bí jẹun kára jẹun iṣẹ́ ńlá lẹ̀ ṣe mí ìkóyan yín kéré o àmọ́ gbogbo ẹ̀ náà ni kí ọlọ́run ọba kó fi rọ̀ wá lọ́rùn To Be a Man láti ọwọ́ Kiss Daniel òun lẹ ṣẹ̀ṣẹ̀ gbọ́ tán yẹn ètò Àkíìyín o òun lẹ ń wò ní ojú amóhùnmáwòrán yín pẹ̀lú Àyìnkẹ́ Dayọ̀ Kújọrẹ̀ lórí amóhùnmáwòrán tẹ́ nífẹ̀ẹ́ sí your darling TV Orísun gbogbo ayé tèmi nílé ẹ jẹ́ kí tún wá jayín sí nǹkankan tí mo ò tí ì jayín sí ṣé tí rí ẹ ti ní àǹfààní láti máa ṣe fọ́nrán ìyẹn táwọn olóyìnbó ń pè ní fídíò fọ́nrán ìṣẹ́jú kan láti fi kí gbogbo ẹni tẹ́ ẹ fẹ́ kí ṣé orin ni wọ́n tẹ́ ẹ fẹ́ kọ́ fẹ́ nìyẹn ni ó fẹ́ ká rí ẹ lórí ètò Àkíìyín wàá kọ́ ọ̀rá ṣe fọ́nrán yẹn má jẹ́ kó ju ìṣẹ́jú kan lọ 1 minute péré ni tó bá ti kọjá yẹn àní lè bẹ play ẹ o ìṣẹ́jú kan péré then rí dájú wípé fóònù tó máa lò ó clean o camera quality ẹ̀ wà very very okay then má wá lọ ṣe níbi tí ò ṣe kinní o ibi tí wọn náà bá ti mọ̀ pé òkè tí gbogbo aráyé bá rí wọ́n máa rí pé kinní ó dùn wò ó dẹ̀ ṣe é rí ẹ lè láǹfààní láti ṣe fọ́nrán ìṣẹ́jú kan láti fi kí gbogbo àwọn olólùfẹ́ yín bóyá tí ẹ fẹ́ kí mọ́mí ẹ fẹ́ kí dádì ní ìwọ bóyá ìwọ gan kí rẹ èmi lágbájá ọmọ lágbájá ní lọ́jọ́ bí mi ẹ bá mi yọ̀ ó tọpẹ́ o ó tó kó o ṣe fọ́nrán yẹn náà a máa ṣe owó yẹn ṣẹ́rí owó tẹ́ máa san owó tá a máa gbà kò gara rárá kò ń ṣòwò tó máa pa yín lára tẹ́ẹ̀ní lè mú jáde lápọ̀ ọlọ́run tẹ́ máa fi irú owó bẹ́ẹ̀ yẹn wọ́n wá ọlọ́run ní jẹ́ àrírú ẹ̀ lágbára ọlọ́run with shikini money báwọn eléyìnbó ṣe máa ń sọ with shikini money lẹ máa san lórí fọ́nrán ìṣẹ́jú kan péré wo àǹfààní ńlá ni lórí Orísun lágás ni mo bá bẹ́ẹ̀ play ẹ̀ lórí Àkíìyín tí wọn náà dẹ̀ máa rí tí inú ẹ̀ máa dùn tí ayọ̀ ẹ̀ máa kún àǹfààní ńlá leléyìí o ẹ tètè nọ́mbà tí ó ń lọ lójú amóhùnmáwòrán yín yẹn òun ni kẹ́ máa ṣe gbogbo àwọn fídíòs yẹn sí ẹ fi sórí WhatsApp níbẹ̀ ẹ má gbàgbé ìṣẹ́jú kan péré tó bá ti lọ kọjá ìṣẹ́jú kan àní lè bẹ play ẹ má wá sọ pé wọ́n ti gbowó lọ́wọ́ ẹ̀ wọ́n ìṣẹ́jú kan gbọ́ràn o
ìgbọràn sọ̀dẹ̀bọ rírú lọ ò gbọ́ràn ìṣẹ́jú kan péré òun ni ẹ máa fi ṣe. ètò Àkíìyín ó sì ń tẹ̀síwájú mo dẹ̀ wà ní abala beauty tips fún gbogbo ẹ̀yin olólùfẹ́ mi. A ti sọ wípé ẹ má máa jẹ́ ká máa dúró sínú oòrùn, ẹ jẹ́ ká máa dáàbò bo ara wa kúrò lọ́wọ́ oòrùn, ẹ jẹ́ ká máa wà níbi tí ìbòjí bá wà, ẹ jẹ́ ká máa wà níbi tí ìbòjí bá wà. Gbogbo ẹ̀yin màmá wa, bàbá wa, ẹ̀gbọ́n, àbúrò, ọ̀dọ́ tẹ́ ń ṣiṣẹ́ tó jẹ́ pé inú oòrùn ni iṣẹ́ yín máa ń wà, ẹ jọ̀ọ́ ẹ jẹ́ a máa sá fóòrùn o. Oòrùn lè gbóyàn lódì o, tó jẹ́ pé ó máa lọ ju ọjọ́, ó máa ti dàgbà jọjọ́ orí ẹ̀ lọ. Ìlera yín, ìlera pípé yín, òun ló jẹ èmi lógún ni mo ṣe sọ pé lẹ́ni nǹkan tí máa sọ fún gbogbo èèyàn olólùfẹ́ wa ni. Then a dẹ̀ tún sọ̀rọ̀ lórí sìgá mímu. Ìwọ tó bá ti mu sìgá jù ó máa jẹ́ kó máa dàgbà ju ọjọ́ orí ẹ̀ lọ. So kí ni wá ni mo tún fẹ́ sọ fún gbogbo ẹ̀yin olólùfẹ́ mi, ẹ jẹ́ ká máa jẹ̀fọ́. Vegetables báwọn olóyìnbó ṣe máa ń sọ, ẹ jẹ́ ká máa jẹ̀fọ́. Ẹ̀fọ́ oríṣiríṣi ló wà, ẹ̀fọ́ ṣọkọ, ẹ̀fọ́ tẹ̀tẹ̀, ẹ̀fọ́ amúnútutù, gúre, kó mọ́ ṣe gúre ọlọ́bọ̀rọ̀. Ìyá yìí kẹ́ mọ ọbẹ̀ yẹn ṣe pa tí màmí bá ṣe gúre fún ẹ ó máa wálé wà máa jẹ gúre. Ẹ jẹ́ ká máa jẹ vegetables, ẹ̀fọ́ lọ́lọ́kọ̀ òjọ̀kan. Ṣé tá bá ń jẹrú àwọn oúnjẹ bẹ́ẹ̀ yẹn ara wa máa jọ̀lọ̀ ni. Kódà kò ní tó bá ń sọ fáwọn èèyàn pé I'm 60 years wọ́n máa ní irọ́, wọ́n máa bẹ́ẹ̀ yí rí ẹ ní pé rọ́ṣẹ̀ irọ́ ni. Àwa sọ fún ẹ pé 40 ni ẹ, a sì sọ fún ẹ pé 30 ni ẹ. Tá a bá dẹ̀ ṣe ń jẹ̀fọ́, ẹ jẹ́ ká máa jàwé èso ṣẹ́rí yìí tá a máa lọ máa fi ra bọ́ǹsì, tá a máa fi ra puff puff, tá a máa fi ra gbá, tá a máa fi ra ẹ máa rè so. ṣe ráwọ̀ èso yẹn wọ́n ní àǹfààní tí wọ́n ṣe lára wa ju àwọn buns and kìíní yẹn. Ọ̀rọ̀ wọn le nínú o, ọ̀rọ̀ wọn máa ń le nínú, ọlọ́mọ jẹ́ kọ́rọ̀ wọn le nínú mọ́. Oríṣiríṣi nǹkan ni wọ́n dálẹ̀ sáàgọ́ ara wa. Èyí tẹ́ ẹ máa wá fi yan buns, puff puff oríṣiríṣi láàyò, gbogbo àwọn nǹkan tó máa fi àwọn fúláwà lọ́lọ́kọ̀ òjọ̀kọ̀ ṣe yẹn. Kí ló dé tó lọ yan èso láàyò? Ọsàn wà ń bẹ̀, watermelon wà ń bẹ̀, apple wà ń bẹ̀, pineapple wà ń bẹ̀, kó wá máa jẹ avocado. Mo fẹ́ràn avocado pọ̀. Máa jẹ wọ́n lọ́lọ́kọ̀ òjọ̀kọ̀ tó jẹ́ pé wọ̀gọ̀ tó bá jẹ́ ọkàn abalẹ̀ pé nǹkan gidi ló ń jẹ. Àwọn nǹkan tó lè jẹ́ kó máa look younger than your age nìyẹn o. Dẹ̀ máa mọ mi. Mi ò ní má ṣàlàyé sọ fún yín, ẹ máa rí dájú wípé ẹ momi lóòrèkóòrè. Ìwọ tó bá ti momi kọ́ọ̀pù kan láàárọ̀ ti rò pé o ti good for the day. Ọmọ wàá mu table water 75 cl, ìwọ tó jóbìnrin wàá mu 4, ó wá mu jù bóyá 3 àtàbọ̀. Ọkùnrin wàá mu 4 sí 5. Ìyẹn ni ara ẹ máa fi ní omi ló máa fi wà hydrated. Tẹ́dà bá ti ń wà dehydrated nǹkan tí ń ṣe yín nìyẹn o. Ìdí ìtọ̀ ẹ̀dẹ̀ ló ti máa mọ̀. Nígbà tí tó ẹ bá ti lọ ń yọ dúdú wá, nǹkan ti ṣí ẹ. Jọ tètè lọ máa mú mi. Ẹ máa jẹ vegetables, ẹ máa jẹ fruits, ẹ dẹ̀ máa mú mi. Irú àwọn nǹkan yìí ó máa jẹ́ kẹ́ ẹ máa dán ni bíi jígí. Ẹ máa dán ni tó bá sọ fún wọn pé 30 ni ẹ wá nírọ̀ ní sẹ́, you are still a 10. You are still 17. Tó bá sọ fún wọn pé 10 ni ẹ wá nírọ̀ ọmọ 2 years. Wọ́n sọ kọ́ ọmọ 2 years ni ẹ. Síwájú sí kókó wo ni mo tún wá fẹ́ fún yín? Ẹ jẹ́ ká dẹ́kun ọtí mímu. Ìwọ tó mu sẹ́nu ẹ bò, ó mu pẹlẹbẹ, ó mu pakurumọ, ó mu oríṣiríṣi, ó mu ògógóró. Ṣé ẹ mọ̀ pé gbogbo irú àwọn ọtí yẹn ó máa gbẹ gbogbo omi ara ni? Ara ẹ máa dry. Ara ẹ ó máa dry. Gbogbo ẹ tẹ́tẹ̀ tí wá jẹ́ pé ó ti mọ yín lára ẹ máa mu ọtí àti ó lè ṣe lọ́jọ́ kan kó má fẹ́ ọtí kan ni. Ẹ tún wá ṣetán ẹ máa rọ́nu gọ́tà. Ẹlòmíì wá lọ yọ́nu kànáà ni. Ẹlòmíì gò tiẹ̀ ní mọ títì wo ní mọ̀ pé trailer ń bọ̀. Ọtí ò da, ó ń pààyàn lára ni. Tẹ́ bá tẹ̀ wá máa mú, ẹ máa jẹ́ kó jẹ́ ṣókí, ẹ dẹ̀ máa jẹ́ kó jẹ́ ojoojúmọ́. Ọtí máa ń gbóyàn, ara ẹ máa shrink ni. Ò bọ́ ara yìí. Báwo ló ṣe fẹ́ kára dán? Báwo ló ṣe fẹ́ look younger than your age? Nígbà tó jẹ́ pé gbogbo nǹkan tó máa nourish ara yẹn ò fi sára. Ìwọ ló máa mú pakuru mọ́, ìwọ ló máa mú jánu sí, wàá mú gánu sí, wàá mú ṣẹ́nu ẹ̀. Gbogbo àwọn tí ẹ lórí tó bá tẹ̀sí wá mọ́ sí, òtún wá mú àwọn tí tó yẹ pé àwọn wáìnì ẹlẹ́rìn dòdò tó dẹ̀ jẹ́ pé ṣókí ló rọra máa mú tí ò tiẹ̀ ní pọ̀ rárá. Àwọn red wine kankan, àwọn wáìnì àwọn olówó, àwọn ọ̀tẹ́dọ́là kankan yẹn.
wọ́n kò ra mú ní ṣókí ni kódà glass cup wọn gan ò ní kún kíkíní ni tó bá ti ṣe cheers tó bá ti tó cheers to long life and prosperity bóyá ó tún di next step kó tún tó rí lẹ́nu wọn. Ẹ jẹ́ ká dẹ́kun ọtí mímu ẹ má jẹ́ kó pọ̀ jù ẹ jẹ́ ká dẹ́kun ọtí mímu. Ẹ jẹ́ ká dẹ́kun ẹ̀ o mo ti sọ tèmi mo wíire àbí mo wíire gbogbo ẹ̀ tẹ́ ń ṣe kíkà start káàkiri ọtí tó jẹ́ bẹ́ẹ̀ kò sí nǹkan tẹ́ mọ̀ fẹnujá ẹ̀ ń pa àgọ́ ara yín lẹ̀ kò sí bẹ́ẹ̀ ṣe máa wà younger than your age ẹ máa gbó sí ni ẹ máa gbó sí ẹ máa gbó ju ọjọ́ orí yín lọ ni. Ọtí mímu ẹ kúrò lọ́dọ̀ ẹ máa fi mu omi mo ti sọ fún yín àwọn nǹkan tẹ́ lè mú tó máa ṣara rídìn ó wà ẹ máa fi mu omi ẹ jáwọ́ kúrò bẹ̀bẹ̀ mọ́mì ẹ sọ fún dádì kó jáwọ́ ẹ sọ fún wọn kí wọ́n jáwọ́. Lákòótán gbogbo ẹ̀yin olólùfẹ́ mi nílé lórí abala yìí bí a ṣe lè ṣe àwọn nǹkan tó máa mú wa kéré sí ọjọ́ orí wa tí ò ní jẹ́ ká máa dàgbà ju ọjọ́ orí wa lọ ẹ jẹ́ ká máa wẹ̀. Ẹlòmíì ẹ máa rí báyìí wọ́n sọ pé àti jẹta ló ti wẹ̀ gbẹ̀yìn ẹlòmíì wá láti jẹrin ló ti bó lẹ ṣe ń ṣe bó lẹ ṣe ń ṣe ẹ̀yin pípú yìí kó mi má kun ara yín bó lẹ ṣe fẹ́ káwọ̀ ọjọ́ lọ báwo lójú yín ṣe fẹ́ dán mọ́rán. Ẹ jẹ́ ká máa wẹ̀ kò sí nǹkan tó burú jù ká wẹ̀ lẹ́ẹ̀mejì kílẹ̀ tó ṣú ìwọ tó bá mọ̀ pé òkè o ti lọ bí iṣẹ́ ló lọ ṣe wàhálà ló ṣe wá ti làágùn ẹ mọ̀ pé òògùn yẹn náà ó ní àwọn nǹkan tó ń gbé jáde lẹ́lòmíì ṣe máa rùn ọlọ́run má jẹ́ àrùn kọ̀sì ìwà tí ò ti àrùn burúkú ni kọ́ máa sọ pé yàn ọ̀run èèyàn ní body odor irú àwọn nǹkan báyìí náà ló máa ń bẹ̀rẹ̀ kìíní yẹn. Ẹ jẹ́ ká máa wẹ̀ tó bá ti rí pé o ti délé lálẹ́ lọ bu omi sára wẹ̀ kárẹ́ tún ṣe kíni kárẹ́ tún dá ṣáká ẹ fọ gbogbo abíyẹ́ ẹ fọ gbogbo nǹkan gbogbo pàlàpàlà ìsàlẹ̀ òkè ẹ̀gbẹ́ ẹ fọ dáadáa kó mọ́ ẹ fọṣẹ sójú ẹ fojú lẹ́ẹ̀kọ̀ọ̀kan náà ẹ mọ́ scrub ẹ̀kan láàrin ọ̀sẹ̀ máa scrub ojú yín. Ẹ jẹ́ ká máa wẹ̀ àgàgà tó bá ti rí pé òkè ó ti rìn díẹ̀ àbó ti ṣiṣẹ́ díẹ̀ ó ti ń làágùn ogún yẹn ṣe bí mo kúrò nínú studio bí mo ṣe wà yín bá délé yín wẹ̀ lálẹ́ nítorí para tí mo ta sánsán mo tán tí mo máa ta sánsán gidi. Ẹ jẹ́ ká máa wẹ̀ dáadáa tó bá wẹ̀ láàárọ̀ wẹ̀ lálẹ́ kó tó sùn tó bá ti rí pé òkè ó ti lọ ṣiṣẹ́ ó ti làágùn wẹ̀ lálẹ́. Kí wá ni mo tún fẹ́ fún yín sí mo fẹ́ fún yín jára sí ẹ má jẹ́ ká máa lo àwọn skin care. Kí ni mo mean by skin care? Àwọn ìpara àwọn products tó jẹ́ wípé ó máa ń jó wa lára ẹlòmíì coke face ni fanta leg àbí fanta face coke leg àwọn cream oríṣi tó jẹ́ pé tó bá lò tó bá bọ́ sórùn gan tóòrùn bá mú ẹ lẹ́ẹ̀kan báyìí ojú yẹn ti jóná. Ẹ má máa jẹ́ ká máa lo àwọn products àwọn skin care tó jẹ́ wípé gbogbo ara wa máa jó jọ ṣé bó ṣe rí mi orí para mi jọ̀lọ̀ hello ṣé orí para mi jọ̀lọ̀. Ẹ má máa jẹ́ ká máa lo àwọn skin care product tó jẹ́ wípé wọ́n máa jó wa lára lọ́kùnrin lóbìnrin ẹ máa lo nǹkan tó bá kọ́lọ̀ wa yẹn làwọn èèyàn máa fi rí ẹ pé sister lágbájá brother lágbájá you are looking so young you are looking younger than your age ìyẹn ni wọ́n máa fi mọ̀. Gbogbo ẹ̀yin tèmi nílé ẹ wo àníríjù báyìí lọ ní abala beauty tips tí mo mú wá fún yín lórí ètò Àkíìyín o lọ́wọ́lọ́wọ́ báyìí náà ẹ jẹ́ kí n mọ̀ ṣe kíni ẹ jẹ́ kí n máa fẹ́ máa lọlé ẹ má gbàgbé ẹ fi gbogbo kíkí yín sí gbogbo orí social media platform wa pátápátá lórí Twitter tá a pè ní xnc @Orisun TV lórí Facebook ẹ like page wa @Orisun TV lórí IG à ń bẹ́ńbẹ́ oríṣiríṣi àwòrán lẹ máa rí oríṣiríṣi fídíò pictures nǹkan ẹ tẹ̀lé wa kẹ́ fi kíkí yín síbẹ̀ @Orisun TV TikTok à ń bẹ́ńbẹ́ @Orisun TV tó bá dẹ̀ jẹ́ pé ẹ fẹ́ fi ránṣẹ́ sí wa ní olórí títí WhatsApp ní nọ́mbà tí ó ń lọ lójú amóhùnmáwòrán yín yẹn ẹ tẹ̀ sójú ẹ̀ tó bá jẹ́ pé Àyìnkẹ́ fún ara ẹ̀ ló wá òpin nínú Àyìnkẹ́ ni mo gbọ́dọ̀ fi fún Àyìnkẹ́ mo fẹ́ fi ọ̀dọ̀ Àyìnkẹ́ ni mo fẹ́ fi sí kó máa bá mi sọ ẹ darapọ̀ mọ́ mi ní gbogbo orí social media platform mi pátápátá lórí TikTok @Àyìnkẹ́ Dayọ̀ Kújọ́rẹ́ Snapchat Àyìnkẹ́ Kújọ́rẹ́ Twitter tá à ń pè ní xnc @Tosin Kújọ́rẹ́ IG and Facebook @Àyìnkẹ́ Dayọ̀ Kújọ́rẹ́ gbogbo olólùfẹ́ mi ẹ wo kíkí yín yẹn gangan òun ló jẹ wá lójú ẹ mọ́ keep it coming ẹ mọ́ keep it rolling. Ó ti yẹ Àyìnkẹ́ Kújọ́rẹ́ lórúkọ tèmi ọmọ bíbí inú Wonderful Dayọ̀ Kújọ́rẹ́ ká wá máa ṣe lọ pẹ̀lú orin pọkọlí
featuring Show Day. Jago. Ó dàbọ̀.